ọwọ́ pípọ́n ó lẹ fi ń gbóhùn mi mọ́. akọrin tó ń ṣẹ́yún ọ̀ ó jẹ́ lọ ṣàtúnṣe. alùlù oko tó mutí ọ̀ ó jẹ́ lọ ṣàtúnṣe. ìyá ìjọ ní ṣọ́ọ̀ṣì ọ̀ ìyá àjẹ́ nílẹ̀. bàbá alàgbà ní ṣọ́ọ̀ṣì ọ̀ bàbá mọ̀gbà nígbàlẹ̀ awo. ẹ̀jí o ẹ̀jí lójú ọ̀run èṣù màmí dọdẹ ẹ̀jí lójú ọ̀run ọ̀. But ọdẹ dùn mí ọjọ́ ti lọ ó dùn mí mi tètè gba program táìmù ti lọ ẹ̀yin kan bẹ tẹ́ ń wá ibi tẹ́ ń gbé ẹyẹ gun orí òkè tó bá di ọ̀la màá máa tẹ̀síwájú iṣẹ́ lórí yín tó bá dọ̀la màá tẹ̀síwájú iṣẹ́ lórí yín náà ọwọ́ méjèèjì òkè náà ọwọ́ méjèèjì òkè náà obìnrin lórí ọláyọ̀ dẹ̀ gbẹ̀yẹ̀ wọ orí òkè ó gbẹ̀yẹ̀ gorí òkè ó gbẹ̀yẹ̀ gorí òkè gbẹ̀yẹ̀ mo gba ìkíní mo tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo gba kejì lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ kú mọ́lẹ̀ mo gba ìkẹta mo lù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ kù tẹ́ ẹ wà níbi tó ṣe pé agbára òkùnkùn ló ń gbé wá bí ọ̀rọ̀ ti ní dọ̀là ọjọ́ ti lọ báyìí àwọn sẹ́sìn bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣe lórí obìnrin tí ń kílẹ̀ ṣùgbọ́n kì í ṣe alẹ́ yìí ó di ọ̀la ọ̀la là ń parí iṣẹ́ tó kù náà wọ́n méjèèjì sókè gbogbo ènìyàn aṣọ ibojì lọ́rùn rẹ̀ àwọn tó sọ níbí iná gba aṣọ yẹn. Kálẹ̀ yà mí. Ẹ ṣeun. Ẹ kú àdúrà. Àdúrà yín gbà. Bọ́lẹ̀ à ń gbé. Ẹ ṣeun ìyá wa. Ilẹ̀ yìí náà là ń gbé àmọ́ abúlé abogijẹ ti wá. Abájọlá rẹ̀. Ẹni rí ọtí lọ. Ọ̀sẹ̀sẹ̀ délẹ̀. Bẹ́ẹ̀ ni ọgọ̀. Lọ́nà wo? Wọ́n bá gọ̀. Lọ́nà wo ni? Ọgọ̀ mẹ́nu wọn. Ìhìn lè mọ. Ẹ ń gbọ́ láyà bá wọn. Pa tó. Wọ́n máa mẹ́yìn pẹ̀sì ilẹ̀ lórí. Èrù ló bà mí. Ẹyẹ márùn-ún náà nítorí. Ẹ̀wọ̀n gbà mẹ́ta láyè. Wàá rán jíjẹ́ ẹ̀rọ gàrọ́gàrọ́. Èrù ló bà mí. Bí àyè pásítọ̀ wa ń wàásù yóò sọ̀rọ̀ yóò wí ìran ìdíje bá ti gba Ọlọ́run gbọ́ ìyẹn bá sì lẹ́yẹ láyà wíyẹn nílé dé ìjọba ọ̀run iná ọ̀run àpáàdì ní èjò ọ̀run olójẹ́ kó yọ̀ǹda. Púpọ̀ ẹ̀wẹ́ ẹ̀jọ̀ náà ẹ̀wẹ́ ni iye bá ti gba Jésù ẹ̀jọ̀ náà. Èrù ló bà mí. Ẹ̀mẹ̀lò yóò lọ́run yóò dé yóò mú ìwé kọ pásítọ̀ wí kán mú pọ̀. Ìyẹn wí inú gbọ́. Ìyàwó jóná ibi ìgbọ́ ayé ìgbọ́gbájọ àná Ọlọ́run ló ní ìdájọ́. Bẹ́ẹ̀ bá ń pe Jésù àjọ ń pe Jésù bọ̀ tí ń wò ní ọmọ ìwé yẹn tán àbọ̀lù ìwé yẹn tán. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yẹ méjì ni bẹ́ẹ̀ méjì tán yín. lágbára dúdú ń bẹ bẹ́ẹ̀ yóò ṣe kínníkínní lába àwọn kọ̀ọ̀kan sọ́tì àríkùpá ń bẹ yóò ṣe rẹ́súrẹ́sú
yóò ṣe bí àyànwẹ́ mo ti wá jọ ní sọ ti lé lógún ọdún. ẹ ti ṣe lẹ ti lu ẹ. mo ti ti débẹ̀ nísìn mo ti lé lógún ọdún. àṣírí èsì tú. pínrín àṣírí ètú. ẹ̀rù máa ń bè mí. pínrín. mo ń gbọ́. pásítẹ̀ rí ẹ mú mi joyè lórí ọ̀tá. ìyá dikínẹ́sì ni mí. báwo lẹ ṣe àdọ́gbọ́n sí báwọn. bí ẹ ṣe rí náà mo ṣe pè ọ́. mo ń gbọ́. torí mo rí wẹ́ẹ̀nì yóò farabalẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìyá wa. mo ṣe ẹ bá jẹ́ kán mo ṣẹ̀ sí yányán torí gbogbo ayé agan bóyá ẹ lẹ̀kùn pọ̀ ni. àmọ́ mo rí wọ́ọ̀mọ̀ yóò ṣe máa ra tì. ẹ ṣeun ìyá wa. sọrí bí ìtì ṣe ni. mo ń gbọ́. bí ìtì ṣe ni. mo ń gbọ́. sọrí yìí máa ń bọ̀ láti ní. yìí mo bá àmì ara bá ti sọ mí. pásítọ̀ yìí o yìí máa ranjú wọn yìí ranjú wọn ẹ kígbe ẹ ranjú. iná ìjò lónìí ìyá ọ̀rọ̀ ní mo kọ́ bí ọdún mi. níbi ọdẹ ṣọ́ọ̀ṣì rẹ. bẹ́ẹ̀ ni èsì sẹ́ni yé rí. ní èsì nígbẹ́ lọ. tani èjì ìwọ lọ lé rí èmi àtẹyẹ. sọrí nígbà míì tí mo bá mú wọlé ọ̀pọ̀lọpọ̀ gbà ní mú wọlé bá ti wò mí. ìyẹn mú wọnú bọ́ọ̀sì nínú ṣọ́ọ̀ṣì. èsì sẹ́sí rí. bá a ti gbàlejò ọ̀ránṣẹ́ ọlọ́run tó èsì sẹ́ni yé rí. pínrín èsì sẹ́ni yé rí. àwọn jọ míì tí ọmọkùnrin yìí bá wọlé yóò kọ́kọ́ ṣe bí wó rẹ̀ yóò bá ti bẹ̀rẹ̀ àdúrà kínní yóò pè kejì yìí máa ranjú wọn yìí ranjú wọn ewòde yé lè lónìí ẹ gbọ́dọ̀ agbọ́kùn máa yí nílẹ̀ ìyá títí kínẹ́sì sọrí mo bá wọ̀ tún nínú sóòrù là máa ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sóòrù lọ́sí ní pọ̀ lọ́kùn sóòrù là ṣe ní lójúmọ́ àfẹniyé bá lè ṣe sóòrù ni ẹ bá wẹ̀ lásòòrù wọn mi abẹ wọn ra sóòrù yàdùn àgbọ̀nà ṣe ẹyẹ gbàdúrà orúkọ Jésù àyè máa fò láìláì níwájú ibẹ̀ náà kẹ́tì náà lẹ̀ gba alága ẹ̀wọ̀n ra sóòrù ẹlòmíì bẹ́ẹ̀ bá rọ́jú lẹ̀ mọ́ kò níwájú ẹ máa tó gbé ìmí ń bẹ jòkó ẹ darí kan dòbí àdán ìtẹ́mọ̀ kan pa bá wọ̀ tún yìí mo wò sí yìí mo wọ ẹni yóò dà yìí mo lè gbé kù ó wò kí náà tó dà lára ó di pẹ̀ máa yá gbé kàlá yẹn bá mú ta ẹ bá mi tọ́jú rẹ bíi tí ṣe nù ẹ léríṣiríṣi ṣé bọ́ọ̀dì bẹ́ẹ̀ tí pèmí yẹn pọ́n mi ní. bẹ́ẹ̀ni èmi lè yádí kí ní bẹ́ẹ̀ni èmi lè lórí àwọn àdó àjàgbé èmi lè lórí àdarí obìnrin yẹlẹyẹ èmi lè lórí ẹ sì máa pọ́n mi lé. bẹ́ẹ̀ni èmi lè bá ti máa pọ́n mi lé. bó bá kàrà gidá ìyá ẹ ṣàjà oúnjẹ alẹ́ olúwa èmi nìyí pín kù ọ́. bí èsì mú jẹ. èmi jẹ́ bẹ́ẹ̀ ṣe ní jẹ ẹni mímọ́ yìí ń gbọ́njẹ kù ọ́ kì í hàn nígbà o ìyá wájú ẹ hàn nígbà nígbà èmi jẹ́ bá èsì sì yóò ṣẹlẹ̀. bẹ́ẹ̀ kékeré kékeré ìyún ni wípé èèyàn lè lẹ́yẹ láyà kí sì ti dìkìnì kí sì máa jòkó nínú ṣọ́ọ̀ṣì kí sì máa jòkó lérí pẹpẹ. èmi mú sẹ́ni gbàbí bẹ́ẹ̀ bá wọ ẹ̀gbọ́n máa ṣẹ̀ṣì èmi lè gbé kò ilẹ̀ yà sí mímú. ìgbẹ́ yẹn kọ́ mọ́ mi nígbà bẹ́ẹ̀ ọgbọ́n ìmọ̀ afẹ́ dà ọ́ mo ń gbọ́ ìyá wa. torí ẹgbà lọ́la bí mo ti tẹnu mọ́ ó gbóná bí àkàrà gbóná ojúbọ ẹgbà lọ́la o oyún náà lẹ̀. ọ̀rọ̀ bá ti àdọ̀ kíní kan láàásì èmi láàásì. bó bá ti di lọ́la yóò ti gbèsè rẹ̀ dé ìyẹn ranjú wọn yìí ń ṣe fáyà yìí ń sọ lígọ́sì ọmọ yọ sí ọ̀rọ̀ rà lọ́lẹ̀ wẹ̀ sí lọ́ọ́ máa yí kìtì kìtì lọ́ọ́ máa ṣe ó ti lọ o lọ́ọ́ máa yí mo jáde o lọ́ọ́ máa yí mo ti lọ. ìyá àyàn gúdú lọ bí ẹ̀yàn tí o ebi kan máa pe fáyà lọ́ọ́ máa ṣe fáyà ẹ bá ti dìde kán sá lọ dìde ìwọ àti òkú ẹ̀ lẹ́ dìde ní dìde ọ̀dà akọni ẹ bá ti gbára kó gbú. bẹ́ẹ̀ ni ọ̀dà akọni ọ̀dà akọni mo ti dakọ. bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìyá wa ọpẹ́lọpẹ́ yín lára mi ni bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ yín lára mi tẹ́ sí mi níyè bí mi ìbá ṣe tí yọ̀ǹda méjì yòókù nù ni mi ìbá mọ bẹ ní pòlòfò ara ìyàwó ẹ̀sìn mẹ́wọ́ èmi sì ní mọ́rú ìyá burúkú jẹ mo mọ́rú iná yìí mójú wì kí tó di wí mo rí ẹyẹ márùn-ún gbà ìyàn á lọ lè yọ̀ǹda mẹ́ta lọ́fẹ̀ẹ́ lófò bó bá ṣe pé mo ti tètè bá irú yín yín pàdé mi irú ẹyẹ mẹ́ta yìí mú ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ìbámu mú ṣòfò torí gbogbo òun ìyá ẹ̀ sọ iye mi èsì sí bí mi bá ṣe sí lọ lé mẹ́yẹ méjì yòókù ṣòfò lọ lánàá èmi jẹ́ bá yìí mi bá bẹ ní àhóró ara ó yẹ sí máa wo mo mọ irúyà mi jẹ́ kó tó rí ẹyẹ ń gbà òun. sọ rí mi dáadáa mo pé mo sọ lẹ́ẹ̀kan mọ́ náà bẹ́ẹ̀ ni mo wẹ̀ mí lọ lórí àfàdúrà àjà bẹ́ẹ̀ ni ẹ sọ báwọn Wednesday láti ṣe ó bá dijọ́ Wednesday èyí sọ sí pásítọ̀ ọjọ́ ìhà ẹ mú mi wọnú ẹgbẹ́ àfàdúrà àjàgùn lágbára Ọlọ́run fáyà yẹn máa ń pè bẹ́ẹ̀
sẹ́ni ẹ̀ á ní domi tèmi tẹ́yẹ. iná mi ní èjù ẹ. torí náà ló bẹ̀rù. ọmọ máa ti ṣe fire ìyá sọ Holy Ghost ẹ máa ṣe fire Holy Ghost fire Holy Ghost fire. ìgbèmí ẹ ní pọ̀ jù nírin iná èsì ní domi. iná tèmi tẹ́yẹ. iná ń bò gbọ́dọ̀ ti rí náà. a máa kígbe fò là á máa ran ọmọ sọ náà mímí máa ń jò lẹ́yìn yìí ìyá àmú gbọ́. ó ti àjọ ẹgbẹ́ akọrin. ìkọrin. èmi náà ni wọ́n ń ọlọ́wọ́ orin. ìkọrin. àwọn ọlọ́wọ́ orin. bàbá ẹ ṣé o bàbá. àwa dúpẹ́. irú yẹn wà nù. ìrìnláyé. ẹ̀dá owó ọmọ. àmín ìyá wa. ẹ̀dá owó. àmín ìyá wa. àárí sẹ́sẹ̀ tàwa ìyá sì mi rè níbẹ̀. àmín. kódà ọgbà yìí. ìkọrin. ẹnì yọ sọrí bàbá tí a ṣe yìí tán yóò wà àárí bí lo èmi jẹba ọwọ́ àtọ̀ ọ̀hún agbára wọnú. èmi jẹba sọrí alátẹnujẹran fún àyà yìí èlé má jẹ sí gọ́ọ̀mù lórí. àárí bí mi sí yan àgbọ̀ alẹ́ máa kún àmú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di akọrin tó àti àyàn wọn ń sà àti àyàn ń sọnà a máa yé sí alábí ìdùn alọ́dọ̀ àtàsọ́nà àkóso a máa yé sí alá wẹ́rẹ́ ọ̀pẹ́ bí ìdùn bá bẹ̀rẹ̀ yóò wọlé díẹ̀ ni wẹ́rẹ́ bẹ́ẹ̀ni ẹ mọ̀ ọmọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ni ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ọmọ ẹ̀jẹ̀ ẹ mọ̀ pọ̀ sí a máa yé sí alá a máa wọnú a máa yé sí alá bí ìdùn làánú máa lágbára nínú ìjọ làá máa yan kàtí ìyẹra yẹn máa fò làá máa yan kàtí ọwọ́ yẹn àtólẹ̀ èmi náà máa ní iṣẹ́ yọ á wù wá lẹ́ máa ṣe bíra yọ á wù wá làá máa dá ẹ sì bá wà àrísà bá àrísà ọ̀faramọ́ àbọ̀ ọ̀faramọ́. mo fara mọ́ ìyá mi o. ẹyẹ kejì o. ẹ ṣeun ìyá wa kò tọ́pẹ́. tí kò bá sọ pẹ́lọpẹ́ yín. ọpẹ́ Ọlọ́run bí mi bá ti tá a mú gbogbo ẹyẹ. ọpẹ́lọpẹ́ Ọlọ́run yà ń sìn. yìí mi ti abẹ ní pòlò fún ara. mo dúpẹ́. ayé wo ní dúró ní pòlò fún ara mọ́. mo dúpẹ́. èmi jẹ́ báwọn gbogbo àwọ̀ sọ̀bù mọ́lẹ̀ ni. ẹ ṣeun Ọlọ́run ìpa ayálẹ́kùn àdúpẹ́. ẹ̀yin ènìyàn Ọlọ́run àṣírí ìjìnlẹ̀ ńlá òun lẹ ti rí yẹn o òkùnkùn bí ìmọ́lẹ̀ àwọn òkùnkùn tó ń farahàn bí ìmọ́lẹ̀. ìwé 2 Corinthians chapter 11 láti verse 13 nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èké àpọ́stélì àwọn ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn tí ń para wọn dà bí àpọ́stélì Kristi kì í sì ṣe ohun ìyanu nítorí Sátánì tìkára rẹ̀ ń pa ara rẹ̀ dà di áńgẹ́lì ìmọ́lẹ̀ nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dà bí ìránṣẹ́ òdodo ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. ẹ̀yin ènìyàn Ọlọ́run àṣírí ìjìnlẹ̀ ńlá òun lẹ ti wò nínú iṣẹ́ ìránṣẹ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí òkùnkùn àti àwọn ẹni òkùnkùn ni wọ́n ti ń paradà bí ẹ̀mí Ọlọ́run àti bí àwọn ènìyàn Ọlọ́run láti ṣiṣẹ́ ìjàmbá láàrin àwọn ènìyàn Ọlọ́run tòótọ́ nínú ìjọ Ọlọ́run gbogbo. ìdí nìyẹn tí àwọn ọmọ Ọlọ́run ṣe gbọ́dọ̀ kíyèsára gidigidi. Bíbélì sọ wípé ní àárín àwọn ènìyàn mi a rí àwọn ènìyàn ìkà kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. kí ló fà á? kì í ṣe gbogbo ẹni tí ó ń pe Olúwa Olúwa ni ó rí Olúwa ní tòótọ́. kì í ṣe gbogbo ẹni tó ń pe Olúwa Olúwa ni ó mọ Ọlọ́run ní tòótọ́. kì í ṣe gbogbo ènìyàn tó ń wá sí chọ́ọ̀chì lórí ìgbàlà. àwọn ọmọ èṣù wọ́n ń bẹ láàrin àwọn ọmọ Ọlọ́run. àwọn ọmọ òkùnkùn wọ́n ti rú papọ̀ mọ́ àwọn ọmọ ìmọ́lẹ̀. Bíbélì rẹ̀ sọ wípé àwọn ọmọ ayé yìí wọ́n gbọ́n nínú ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀. ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ wà very careful nítorí wípé káàkiri àwọn ìjọ lónìí àwọn òkùnkùn náà ti ń farahàn bí àwọn ìmọ́lẹ̀. bírí àwọn ẹni òkùnkùn bírímù bá sì ti rápálá wọnú ìjọ ẹ̀ẹ́rì wọn kíákíá wọ́n ti lọ sínú prayer band, wọ́n ti darapọ̀ mọ́ kwaya, wọ́n ti darapọ̀ mọ́ usher, wọ́n á dẹ̀ mọ́ gbìyànjú láti súnmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run, àwọn ajínrere tàbí àwọn ọ̀dọ́mọkùnrin, àwọn ọ̀dọ́mọbìnrin tó bá gbóná dáadáa fún Ọlọ́run nínú church. kò sí nǹkan míì tí wọ́n fẹ́ ṣe, wọ́n fẹ́ máa rápálá wọ àárín àwọn ènìyàn mímọ́ láti máa ṣiṣẹ́ ìjàmbá. àwọn yẹn ni ọ̀tá inú àgọ́ tó ń ṣílẹ̀kùn fún ọ̀tá ẹ̀yìn odi
láti kógunjà ìjọ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń wò mí, ẹ wà very very careful. Tí ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn burúkú wọ̀nyí, ẹ rí wípé àwọn ló máa súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn ló máa wà láàárín àwọn òṣìṣẹ́ nínú ìjọ. That's why ẹ kíyèsí wípé nígbà míì tí àwọn ẹlẹ́ṣẹ̀ bá wọnú church, tí wọ́n ti ń ṣe dáadáa, tí wọ́n ti ń fi ìbẹ̀rù àti ìwárìrì sí Ọlọ́run, tí wọ́n sì ń fi gbogbo ọkàn wọn gba òtítọ́ ìyìn rere tí yẹn wàásù nínú ìjọ, nígbà tí wọ́n bá ti ṣe alábàápàdé pẹ̀lú àwọn òkùnkùn inú ìjọ, òkùnkùn bí ìmọ́lẹ̀, ẹ kàn rí pé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí wọn ò ní rí gbàlà mọ́. Àwọn ọmọ ìgbàlà tó ti ń rí gbàlà tẹ́lẹ̀ wọn á backslide padà. Ẹ wà mọ wonder pé kí ló ń fa gbogbo àwọn nǹkan wọ̀nyí. Tí ẹ bá gbàdúrà dáadáa, ẹ ní mọ̀ wípé lára àwọn tí ẹ ń pè ní alàgbà, lára àwọn tí ẹ ń pè ní obìnrin, lára àwọn tẹ́ ń pè ní prayer band, lára àwọn tẹ́ ń pè ní choir, aṣojú èṣù ti wà nínú wọn. Àwọn ni wọ́n ń ba ayé àwọn ọmọ ìgbàlà jẹ́, àwọn ni wọ́n ń ta ọfà ìrẹ̀wẹ̀sì sínú ìjọ, àwọn ni wọ́n ń dárúkè rúdè oṣù sílẹ̀ nínú ìjọ. Nítorí náà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a wà nínú ẹ̀mí, kí a sì máa fi ojú ẹ̀mí wo gbogbo tó ń ṣẹlẹ̀ lọ nínú ìjọ. Iṣẹ́ ìránṣẹ́ tí ẹ gbọ́ yìí, Ọlọ́run máa mọ̀ rán jáde pé kí a lè kíyèsára, kí àwa Kìrìsìtẹ́nì kí a mọ̀ sun àsùnwéyè. Ẹ jẹ́ kí iye wa kó ṣí nírú àkókò yìí, torí pé ìgbé ewu ti dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí búburú wọ́n sì ti rápálá wọnú ìjọ. Orí wa ò ní gbàbọ̀dé ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jí o, ẹ jí lójú ọ̀run, èṣù máa mí lọ́dẹ, ẹ jí lójú ọ̀run. Ẹ jí o, ẹ jí lójú ọ̀run, èṣù máa mí lọ́dẹ.